ìṣẹ̀ṣe lèmi ń ṣe nípa ìgbàgbọ́ nínú Ifá mi. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o, kémi rìn kémi yan fàlàlà. Ọmọ ìṣẹ̀ṣe lèmi ń ṣe Ifá ló nílẹ̀ nípa ìgbàgbọ́ nínú Ifá mi. Ayé dúró. Ṣé bí bàbá alẹ́ sí mi ẹ̀sìn òdodo ni. Kémi rìn kémi yan fàlàlà. Ọmọjọ́ lé àníṣe ọmọ ìṣẹ̀ṣe lèmi ń ṣe nípa ìgbọ́n lọ. Àwọn tó ní wá lára ṣànpọ̀nà lọ bá wọn jà, àwọn tó ní wá lára Ògún. Ní wọ́n lára o, àwọn tó ní mí lára Ìjẹ̀bú ní wọ́n lára o. Ìbò ìgúnyà kan bí ọgbẹ́ alákàlà owó onílé kankan ọ̀run Ògún onílànà ọ̀la ìbá ọba ayúlá yóò górógúnwìn oníwọ̀ wàdú arọ ọmọlógún dànù ìbá alágẹmọ tẹ́rẹ́ gangẹ́ afásàwọ́lẹ̀ ìbẹ̀rúkú ará ìráyè asámọ ní póríkẹ́ṣẹ̀ ìbá olókun ìbá ọlọ́sà ìbá olúwẹ̀rí mẹ́gbòjò ìbá balùwù tóóró ìbá olé òjítí ìbọ̀nàbọ́nà wúre ìbá wájú òkúkúlúṣọ̀ ọlámbò ni yèyá ayé jẹ́ ẹni títẹ̀rí tó méjì fojoojúmọ́ wá kiri ìbá awọ akọ́dá ìbá awọ aṣẹ̀dá ìbá olúwo márùn-ún ìbá ojúgbọ̀nà mẹ́fà ìbá gbọ̀ngbọ̀n ọba nílé Ifá ìbá sórí pawó ìgíjàn ìbá erígi nílé adó ìbàràbà lótú Ifẹ̀ ìbà ìwàrà mẹ́fà Ifẹ̀ ìbà olúlé àgbódù ìbà lọ́wọ́ oko ẹ̀rí márùn àgbẹ̀dẹ ẹran kérérújù ẹranko burúkú tí bọ́dẹ̀ mọ́jẹ́ jà lọ́rùn ọ̀pẹ̀ ìjẹ́ ọlọ́pẹ̀ ọmọ rẹ̀ kò yáyò ìbà ó àjàgùnmọ̀lẹ̀ olúwawo lóde ọ̀run ìbà àwọ̀nàmọ̀jà tí kọ́ mọ ní fún ọjọ́ àlá ìbà òsì ìbà ọ̀rẹ́ ìbà ìta mẹ́rìndínlógún ìbà orí oko ìbà okùn oko ìbà òkìtì awo oko ìbà ọ̀gánmọ̀lẹ́jù ìbà àtàngègèrè awolé alákọ̀lé ìbà bàbá ìbà yèyé ìbà párípá adásọmọ múró ìbà orí àpérè àtẹ̀tẹ̀ níran àtẹ̀tẹ̀ gbẹ́nijù sóríṣà àmúniwáláyé mọ́sẹ́ gbàgbé orí òtún sórí àpérè orí olówó adúdú máa dá Ifá òníta bá ti jíde àwúrọ̀ kùtùkùtù ká gbá orí wa mú orí ẹni làhúrí ẹni.
orúkọ tèmi ni olóyè ẹ̀wìyín káàmáó ajitẹna awo tìlú ọ̀la bọ́ba kẹ́yẹ ìlú ìsoko babalájí olókìrí ẹ̀sìn olú ọmọ oníṣẹ̀ṣe ọ̀la tí gbogbo èèyàn mọ̀ sí bàbá olóyè púpọ̀. tá à ń ṣe ní ọjọ́ òní ni pé àjọ̀dún àwọn èwe àá sì tó ń ṣe ìmọrírì fún àwọn èèyàn tí ń kópa nídìí ẹ̀sìn ìbílẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn. ìmọ̀ràn tí mo ní fún àwọn èwe tí à ń ṣe àjọ̀dún fún lónìí ni pé kí wọ́n múra gidigidi. alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ifá iṣẹ́ kíkọ́ àti nípa ìlànà ẹ̀sìn ìbílẹ̀ kí wọ́n múra kí wọ́n kópa takuntakun. ìmọ̀ràn tí mo ní fún àwọn òbí náà ni wípé ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ wọn kàwé ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ wọn kọ́fà kí àwọn ọmọ wọn sì ní ẹ̀kọ́ ká sì mójútó àwọn ọmọ tá a bí tọ́lọ́ ọmọ tí èèyàn bá bí tí ó bá mójútó ìwọ̀n ni ọmọ di ọmọ ọlọ́mọ ni wọ́n sì máa ń hùwà jàgídíjàgan láwùjọ lágbára lọ́wọ́ fá lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọmọ tiwa ò ní bí ọmọ kọ́mọ o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a fi wé pè tí wọ́n wá ẹ̀yin bàbá mo dúpẹ́ látòrí ara báwo tìlú Ìka bàbá mi Awólọ́wọ̀ Awógbilé bàbá mi Ifáṣekísà ọbẹ̀ ẹ̀dùn Abíjan ọmọ Ọdẹ́mákédé a dúpẹ́ lọ́wọ́ yín mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ náà lọ́wọ́ ẹ̀yin bàbá gbogbo àwọn ìjọ gbogbo pátá mo dúpẹ́ lọ́wọ́ wọn àti ẹ̀yin tí a fún ní àwọ́ọ̀dù a dúpẹ́ wa mọ rírì yín o ẹsẹ̀ ẹkú ìnáwó owó ò ní tán lọ́wọ́ yín o àbùdítolókun àbùdítọlọ́sà ìbójú ọgbẹ́ àná lára omi ní máa lówó tẹ ẹ ná fún wa o ẹ̀sìn ìbílẹ̀ yóò tó máa tẹ̀síwájú ni. ìmọ̀ràn mi fún gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé ni pé ẹ jẹ́ ká gbìyànjú ká múra takuntakun ká sì máa ń tá a gbé dání torí pé ẹ̀tọ́ bá jẹ́ oníṣẹ̀ṣe wọn ò gbọ́ ọba níbi ìwà burúkú wọn ò gbọ́ ọba níbi jàgídíjàgan gbogbo tábà máa ṣe kó jẹ́ mímọ́ ká sì múra so ká má fowókọ ifá ká má fi máa ìwà burúkú ká má bòókọ oníṣẹ̀ṣe jẹ́. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ evangelist adéfá ìwàlẹ̀sìn mo dúpẹ́ àmọ́rí yìnyín ẹkúṣẹ́ takuntakun kò ní sú yín kò ní rẹ̀yìn lágbára lọ́wọ́ fá o yóò máa tẹ̀síwájú wájúwájú lọ lérí máa lọ níwájúwájú lọ lẹ́fàmọ́rè níwájú lójúgún máa gbé níwájú lọ́lá yóò máa lọ o adéfá ìwàlẹ̀sìn ọmọ akẹ́tayọ̀ alàgbé ọmọ sàgótójì máa dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan. orúkọ mi ni ọlápàdé ọmọ wíńdàrè àrẹ̀mọ́lé ti ilé ọ̀bá tẹ̀dó ohun tá à ń ṣe lọ́jọ́ tòní ni àjọ̀dún àwọn èwe mímọ rírì ohun tí àwọn èwe lè ṣe tí ó bá di ọjọ́ iwájú wọn òun ni àjọ̀dún wọn là ń ṣe lénìí. ìmọ̀ràn mi sí àwọn òbí ní àkókò tá a wà yìí fún àwọn ọmọ ìwé ni wípé láti kékeré ni wọ́n ti máa ń pe tàn rókò láti kékeré ni kí àwọn òbí ó ti mójútó àwọn ọmọ yìí fún ẹ̀kọ́ tó yè kooro láti rí i pé àwọn náà wọ́n débùtì ògo. mo kí gbogbo àwọn tí a fìwé pè pátápátá tí wọ́n sì wá bí ibà ẹlẹ́nì nítorí àjọ̀dún àwọn èwe tí à ń ṣe lénìí. ọlọ́run ọba kì í dùn ẹnì kankan ní ládá ọlọ́run ò ní dùn wọ́n ní ládá gbogbo àwọn tí wọ́n wá bí yìí àdélébáre àrìnàkóre àkòyà ibi ńlọrọ̀ wọn máa jẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ wọn wípé ifá oníyinniyinni kẹ́ni ó lè bá a ṣe mí sí òun ló dúpẹ́ fún Fátẹ́rù tí sọmọkùnrin Ìgòdó ọlọ́pẹ̀ mo yìn ọ́ kó o tún lè bá a ṣe mí nítorí pé òrìṣà tí ń bá ń gbé ní ìlà máa ń yìn lónìí nísìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá sí bíbà lọ́kùnrin lóbìn lọ́mọ kékeré lágbàlagbà fún àǹfààní ọjọ́ iwájú wọn àti nǹkan tí ọmọ ẹnìkọ̀ọ̀kan ó dà níjọ́ ọ̀la gbogbo ibi tẹ́lúkàǹkù ti náwó lónìí Ọlọ́run Olódùmarè yóò bùdí fún olúkálùkù wọn àbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ó jẹ́ ọgbà bá a ti fẹ́ rí ti dáadáa Ọlọ́run ó jẹ́ àjù bẹ́ẹ̀ lọ rere látọ̀dọ̀ Ọlọ́run ó ṣe fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. èmi ni Ọ̀jẹ̀lékè Adégbìtẹ́ akọ́dáwo tìlú Ọ̀là adúpẹ́ ní ọwọ́ Olódùmarè àwa ìjọ Adimula nọ́mbà 2 nílùú Ọ̀là à ń ṣe àjọ̀dún èwe fún àwọn ọmọ wa nínú ilé ìjùbà wa ń bí ìbáyìí lónìí kí Ọlọ́run kó bá ní dá àwọn ọmọ náà lágbà. lóde òní ntọ́ kọ́kọ́ jájù ní ẹ̀kọ́ àti òye tàbí agbára tá a fi lè fi wúlò láwùjọ òní àwọn òbí ọmọ yìí làwọn á ń rọ̀ wọ́n wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn ya ọ̀lẹ láti lè wúlò láàrin ẹgbẹ́
láàrin àwùjọ kí wọ́n má ya ọ̀lẹ. Nípa àìya ọ̀lẹ ni ó mú ọmọ wa máa yangàn níbi gbogbo tí à ń bá ń lọ, níbi gbogbo táwọn náà bá dé tí wọ́n fi lè wúlò fún àwùjọ. Àwa oníṣẹ̀ṣe lágbàáyé à ń rọ gbogbo wa wípé ká múra sí ẹ̀sìn wa, torí pé kò sí tí Ọlọ́run ṣe fún lèmọ́mù tí ò ṣe fún ọmọ Abẹ́gúndé. Gbogbo wa ká má ríra wa nírira yẹ̀yẹ́ wípé àbí àwa náà jẹ́ nǹkan kan pàtàkì ni àwa náà ń bọ̀ bá ti jẹ́ pé èèyàn ni èèyàn. Kọ́lọ́n jẹ́ kí a jẹ́ èèyàn délẹ̀, kọ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, ìrìn àjò wa kó má dojúrú o. Kí gbogbo wa ká múra sí ní tàǹbá ń ṣe. Ẹ̀sìn Ifá ní mo dúpẹ́ àwọn ọba ló dé afọ́ba, wọ́n ní kọ́ bó orúkọ kọ́rẹ̀ ọ̀rọ̀ olùbà lọ́pẹ́ nú. Jẹ́ mo dúpẹ́ òde àwọn ọba ọmọ rìnrìn sùn fá, mo dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ tónílé àti àlejò, àwọn tá a fìwé pè àti ọmọ àjọ kọ̀ọ̀kan tí ń bẹ mí lónìí pé adúpẹ́ fún ìfarabalẹ̀ wa lórí ètò tí à ń ṣe lónìí. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àbámọ̀ burú láyé. Gbogbo ẹni tó wá dáadáa tí wọ́n wá láti ilé wọn, àbí Olódùmarè kó jẹ́ kí wọ́n délé wọn láyọ̀ àti àlàáfíà, ká má gbúrò aburú fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin náà tí ẹ sì wá tẹ́ ń ṣàṣojú tẹ́ ń gba ohùn wá sílẹ̀, Ọlọ́run Elédùmarè yóò sọ yín délé yín. Ààbò tó nípa Olódùmarè ó máa fi bò yín. Ńgbà afá ní bí mo ṣe fẹ́ rí mo fẹ́ kọ̀rẹ́ mi orí dí afábẹ́rẹ́ tí ń lọ rè tó wàá sọ́ ṣe. Ẹ̀ ń tó wàá ṣe nu, Ọlọ́run ó pẹ́yìn náà ṣe, irúnmọ́lẹ̀ ó tó yín ṣe, nǹkan yóò ní bàjẹ́. Gbogbo orílẹ̀-èdè wa pátákó kò ní dàrú o. Àgbéga yóò máa débẹ́ ní kọ̀ọ̀kan wa. Ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè. Orúkọ mi ni Ọ̀jẹ̀níran Akíntúndé Àgbọ̀ngbọ̀n awo ti ìlú Ọ̀là. Òní ni àjọ̀dún fún àwọn èwe èyí tó jẹ́ ti ìjọ Àdìmúlà nọ́mbà 2 ti Ọ̀là. Ìmọ̀ràn mi fún àwọn òbí ni pé ẹ jẹ́ ká tọ́jú àwọn èwe wa, nítorí pé èwe ní nǹkan ṣe nínú ayé. Gbogbo àwa tá a dúró lónìí náà ní ìsìn láti èwe làwa náà ti bẹ̀rẹ̀. Láti èwe tá a ti bẹ̀rẹ̀ yìí, ọ̀nà táwọn òbí bá gbà tọ́wọ́ láti èwe la fẹ́ kí àwọn òbí náà kí wọ́n tọ́ àwọn èwe, nítorí pé èwe ni ọjọ́ iwájú, èwe ni ẹ̀yìn ọ̀la wa. Àwọn èwe ni ó padà di gọ́vnọ̀, èwe ni ó di president, èwe ó nítumọ̀ nínú ayé gẹ́gẹ́ bí Ifá ti fi kọ́ wa. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn oníṣẹ̀ṣe ni pé kí wọ́n jẹ́ ká mú àwọn èwe ní ìkòkò, nítorí pé bí Ifá ti sọ, Ifá ti ẹ̀sọ̀ láti ọmọ inú oyún gangan, láti inú oyún lèyàn ti gbọ́dọ̀ ti máa tọ́jú àwọn èwe wa. Torí Ifá ní àgbò kókó wẹ́ẹ̀, àwọn ló dífá fọ́mọ tuntun tí ń tí kọ̀rọ̀ bá súdè sáláyé. Á rí pé láti kékeré lágboyún ti ń tọ́jú oyún, ọmọ oyún ló ti ń tọ́jú yìí, tó bá ti wá délé ayé tán kí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí máa tọ́jú rẹ̀. Mo rọ gbogbo oníṣẹ̀ṣe pátápátá, ẹ jẹ́ ká dúró sí di ìṣẹ̀ṣe tá à ń ṣe, ká sì mọ ìyà àwọn èwe, ká sì mọ̀ pé àwọn èwe tí Ifá fi fún wa, tọ́lọ́run fi fún wa, Ọlọ́run nígbà lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká tọ́jú àwọn èwe wa, kọ́ mi àwọn èwe wa wọ́n mọ́ yàkuyà. Tó àwọn bàbá wa ní ọmọ tí a kò kọ́ ni ó gbé ilé tí a kọ́ tà. Ọmọ tí a bá tọ́ láti kékeré, tá a fún lóúnjẹ àárọ̀, tá a fún ní tọ̀sán, tá a fún ní talẹ́, ọmọ náà ní yàkuyà. Ọmọ tí a bá tọ́ ni máa ń ya ọmọ kọ́mọ káàkiri ìgboro. Tá a bá wo bí táyé dé lóde òní, àwọn ọmọ tí wọn ò tọ́ rárá lẹ́ẹ̀bà níta, àwọn ọmọ tí wọn ò tọ́ lẹ́yìn tí wọ́n máa fa igbó, bómi níbòmí kò yẹ ká bá wọn mẹ́. Ìwàkiwà tó gbalé lóde òní pé wọ́n ń gùn yẹn pa, wọ́n ń ṣe wá, wọ́n ń sẹ́yìn, àríkọ́ ọmọ tí wọn ò tọ́ ni. Èyí ò sì lè wù nínú oníṣẹ̀ṣe, nítorí pé a gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wa kí wọ́n má bàa yàkuyà. Elédùmarè ó gbàdúrà wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a fìwé pè, tí wọ́n wá láti ìrìn àjò àtàwọn tó ń bẹ nílé, wípé èyí tí wọ́n á ṣe yìí kò ní jáṣe mọ́, nítorí pé tá a bá pé èèyàn tó sì wá, ó nífẹ̀ẹ́ irúnmọlẹ̀ ni. Bí ẹ ṣe nífẹ̀ẹ́ irúnmọlẹ̀ yìí, Ifá ò nífẹ̀ẹ́ tiẹ̀ náà, torí Ifá sọ pé ọlá bó wà, wọ́n ní òbò wà bó wà. Ifá dáṣọ rómi, Ọ̀rúnmìlà dáṣọ bòmí. Ifá lẹ́yìn tó bá wá epo tó bá wáyọ̀, ó ti gbòòjọ ọbẹ̀. Wọ́n lọ́gẹ̀ tá a bá ti dẹ̀, arọ̀ ọ̀gbọ̀ tó ní mọ́, kó tó tọ́ yanu kó tó rí àwọn olókòsí lẹ́nu ní arọ̀ ọ̀gbọ́dọ̀ ní mí. Èmi ọ̀gbọ́dọ̀ ní nira, ìran ọ̀gẹ̀dẹ̀ sopọ̀ àti dẹ̀, arọ̀ ọ̀gbọ́dọ̀ ní mí o. Gbogbo àwọn tó wá síbi ètò ìlónìí, arọ̀ ní ẹnì kọ̀ọ̀kan wọn. Ìgbà tí wọ́n bá ń padà lọ lé, ògún òní fẹ́ jẹ wọn wẹ̀. Elédùmarè tó sọ wọn débí, yóò sọ wọn délé. A tó kí gbogbo àwọn ìjọ náà tí wọ́n jókòó lónìí láti ṣe prógámù yìí, nǹkan ẹnìkọ̀ọ̀kan ò ní bàjẹ́.
àwọn bàbá ńlá wa tẹ́ ń gbé kínní ìkalẹ̀ tí òjò bàjẹ́ dòní àsìkò táà náà wà ń bẹ̀ yìí nǹkan tí a lóò ní bàjẹ́ a sì kí ẹ̀yin náà tẹ wá bá ní gbé ètò yìí ró gbogbo àti ẹ̀ bá ń padà lọlé ẹ̀ ní rí jàǹbá Elédùmarè yóò máa sọgbà yín dọ̀tún ọkàn tí iná balẹ̀ ogun ayé ò ní jà yín ìjà yóò ní gbé yín lọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́ ìlú Ọ̀là náà kò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wò ní bàjẹ́ a gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kí Elédùmarè kó já máa tẹ̀síwájú a gbàdúrà fún ààrẹ wa tí ń bẹ lónìí kọ́lọ́ Elédùmarè kó jó ògùn láyọ̀ kó jó ọ̀sọ̀ láyọ̀ kí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ó gùn